Prophet Mko Tibetan tó ti tú àwọn ìran tó lágbára nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ President Bola Ahmed Tinubu àtàwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí ó lágbára o. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ bí àwọn ọ̀rọ̀ ìran yìí bó ṣe bá Pastor Adeboye wí àtàwọn ọmọ olóògbé Mko Abiola àti pàápàá bó ló ṣe níṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ torí nínú fọ́nrán yìí gan Prophet Mko Tibetan tún sọ̀rọ̀ nípa bí àwọn ọ̀nà tá a lè gbà láti máa ṣe ìtọ́jú àgọ́ ara wa lóríṣiríṣi. Ó lágbára ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ bí mo ṣe wí. Mo tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Bẹ́yìn bá wá ṣe ní àǹfààní láti máa darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like and share ètò kó máa lọ káàkiri lórí ayélujára. Kẹ́sì máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Láì wá nígbà wá lákòókò jù, ẹ jẹ́ ń gbé fọ́nrán Prophet Mko Tibetan wọlé ká tó gbọ́ àwọn ọ̀rọ̀ ìran tí wọ́n tútú lọ́tẹ̀ yìí. Kẹ̀dẹ̀ máa fòpinion ti yín nípa ìsí comment. Fọ́nrán ọ̀hún rèé, ẹ jẹ́ àjọgbọ́. Ṣé o pé òjijì mi rèé? Ó lọ bẹ́ẹ̀. Ṣebí ikú mú win a mountain of fire. Ṣebí àbẹ̀dẹ̀ bí òun àti bàbá Ẹgbẹ̀jì ní apálẹ̀. Kì í ṣe babaláwo kan lòun ẹjọ́ rìn. Ṣé bóògùn ló fi ń pa àwọn èèyàn tó ń gbalẹ̀ wọn? Ìyẹn wọn rán mi sí o. Ìwọ ló bí mi o. Ìwọ ni kò fèsì. Ṣọ̀gbọ́n kò kí pẹ́ tìyàn mọ́lẹ̀. Àgbé ìwọ ló máa mú. Ṣọ́rí kan tẹ̀mí sọ́ọ̀sì. Torí tó bá lóun fẹ́ mú mi, àá fi blow kọ́ bá yé ara wa jẹ́. Dẹ́n kó má jẹ́ kí n mú òun ni o. Sọ bó ṣe rí nìyẹn. Ó yẹ kó mọ̀ pé wọ́n náà pàdé budget. Wọ́n fi nǹkan tẹ́. Gbogbo chọ́ọ̀chì wọ̀nyí náà wọ́n pàdé ẹ̀. Ṣebí lẹ́nì kan kú of recent yìí sìn. Tó sọ àwọn pásítọ̀ ńláńlá tó wá gbomi òkú ní loot. Ṣé bọ́dọ̀ tó jọ ọjọ́ kan lọ wo fídíò náà tí Adeboye fúnra ẹnu ṣíà? Ṣé ó tọ́ sí Adeboye àti inú ṣíà 2 years ago? Bèrè lọ́wọ́ ìké ló fi ìké lọ́wọ́ àlákájì tó fi inú ṣíà yẹn. Wọ́n níbi tó ń bá gbòkú sí ló ń ṣomi sí. Wọ́n ti fi iná ìṣẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe wà ń bẹ̀. Ọjọ́ tó ń bá wá mú yín tàbá lòrò léṣe àbá mú yín. Ṣé mo ti sọ fún Tinubu lẹ́ẹ̀kan kó bá àwọn aráàlú mi sọ̀rọ̀ kí wọ́n lọ gbá yín lára wá sí House of Assembly. A máa mú gbogbo àwọn tó wà ní Boko Haram tó wà ń bẹ̀. Gbé gbogbo omi tá a mú ìtẹ̀ tí wọ́bọ̀ yìí o. Àti ẹni kan mú. Wọ́n ti wọ́bọ̀ lásán. Ẹnikẹ́ni tó máa tún gbẹ̀yìn lọ bẹ̀bọ̀ jẹ́ sọ fáwọn Boko Haram kó wú lápá kó wú lẹ́sẹ̀ ẹ̀sà fi ayé lára lẹ̀ àṣìṣe ìparí. Ká tó rí 3 weeks. Ó máa rí gbogbo wọn máa lóyún bẹ̀tì. Á pọn mi sí wọn nínú. Ẹ wá gbé Bible lé wọn lọ gbé Quran lé wọn lọ́wọ́. Níbo ni Quran ti wá? Ó ní Muhammad ran from Mecca to Medina where he was. Kí ló ń process of inside from Mecca to Medina? Tó ń lè kíjokíjo bẹ́ẹ̀. Tàwa padà sí yẹn, omi kan padà sí. Ẹ ṣàyí kan tó ọ̀dọ́ wa náà nàmá. Ṣé òyìnbó ló sọ fẹ́ pé kó máa mú efirin tí mo bá rún ẹ tó bá rún ẹ? Àwọn náà ti wá ń kọ́pì wà báyìí. Ẹ̀dẹ̀ ló kí ló wá sọ ọ́n ẹ ṣe jẹ́ ká padà sí tiwa ká máa fi wọ́n ṣọ́ọ̀lì. Ṣé o rántí pé eku tó bá jábọ́ sínú omi tó kú síbẹ̀ tó bá jó pẹ̀lú atare kan tó rọ́ sínú ìbàjẹ́ keragolis kò ju kó ṣe sókè lé kó rọ omi yẹn lọ pamọ́. Tàbá rẹ́ ní bọ́ọ̀dì tó mú píìnì nínú ọgbà yìí a máa jó káàkiri ni o. Ó dìgbà tó bá mu omi tẹ́kù ikú sínú ẹ̀ pé tó lè jẹ́ èèyàn. Ó dẹ̀ wá ní kí n wá lọ gbé kámẹ́rà wá kí n máa fi ṣọ́ oko. Kí ni ìfẹ́ ní ṣe? Fẹ́ni tó fẹ́ kẹ́rù mi lẹ́ẹ̀kan náà kò lọ sí wọ́n ló sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò ní kámẹ́rà. Ẹ̀ tó bá wá mọ́lẹ̀ náà tó mú lọ sí police station kí wọ́n fẹ́ ṣe fún. Kí náà fẹ́ ṣe fún. Ẹ sà kí ni mo rántí ní program kan tẹ̀ ṣe pẹ̀lú àwọn kìíní Jordan group wa. Inú mi dùn gan. Ẹ sọ lójú ẹ̀ pé ẹni tójú bá ń dùn pé ẹ léwé kan tẹ́ bá fún mi. Ìwé oríṣiríṣi kan ni mo lè fi tọ́jú ojú. Tó bá mú ẹ̀jìnrìn tó gbó tó rọ́ sínú òkè tó fi sọ́wọ́ fridge tó ń kàn sí lálálẹ́ glaucoma cataract irú omi tó fẹ́ máa lé sójú ẹ̀ àgbẹ̀. Then egbò ẹ̀ tó kù wàá sàkó gbẹ wàá lọ àkúná wàá máa fi mọ̀gì. Ògì lásán. Ó ti tán sa ó ti parí sa. Dẹ́rù rẹ̀ tó lè lọ orógbó tó bá lọ orógbó gbígbẹ orógbó náà tó bá ń jẹ orógbó méjì ní every bó jẹ́ mẹ́rin every week ó lè ní eye problem. Orógbó wa kan náà.
Orógbó tèrò tòyìnbó. Jẹ́rìí onírógbó wa kan náà sì ti bọ́gbìn. Ebi ráìsì ló fẹ́ jẹ́rìí. Mo like orógbó because when you say ní kí n máa lọ sóko as a surveyor. Bẹ́ẹ̀ni sà. It's okay. Ẹ ṣe gan Ṣé o ti tán? Inú mi àkó lè tán bẹ̀ ká dànù dúró lónìí. Ẹ̀yin ló sì báyìí o. Ọ̀rọ̀ pọ̀ dájú. Ẹ̀kọ́ kan báyìí tí máa ti rí yín ní máa ń dùn. Mi ò ní tàn ẹ́. Bẹ́ẹ̀ni. Mo lè sọ̀rọ̀ fún 1 month. In fact, ṣe rí kíní ìwé yín yẹn, Book of Revelation, mi ò tí ní kọ́pì tó dùn mí lé. Ìṣe àti máa ti wá sí lọ́ọ̀nchì nìyẹn. Wọ́n pè mí, àwọn bàbá ọlọ́lá ò pè mí. Mo sọ pé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀, bí mi ò sí ní Nàìjíríà gan, màá ránṣẹ́ kí wọ́n bá represent mi. So mo ní di ẹ̀ tó bá yìí wọ̀n sá. Ó ṣe wà. Okay sir. Ẹ ṣe gan sá. Mo ṣe rí inú mọ́ mi gan á dùn pé mo tún bá dádì gbádùn. Ṣé o lọ́rọ̀? Ẹ̀gbọ́n Okay, bẹ̀tẹ̀ àwọn oorun dáa mọ́ mọ́ pé vitamin C. ní last week lẹ sọ̀rọ̀ Mko Abiola fídíò tán ṣe nípa Yorùbá nation pé tó bá jẹ́ ti kíní yẹn kan ti lé Abiola kù lọ́rùn ọmọ Abiola kan ti wá sọ̀rọ̀ nsìn ó ní ọmọ 103 ni bàbá òun bí ó ní bọ̀ wọ́n lọ sí DNA gbàtọ́rọ̀ ogun wàhálà fẹ́ ṣẹlẹ̀ ó láwọn kù 53. That's right. ó ṣẹ̀ṣọ́ ó nígbà tí Abiola wà lẹ́wọ̀n ó ní ẹ̀gbọ́n òun Kọ́lá ó sì ń bá ọmọ Babangida sùn. That's right. pé kò tiẹ̀ rán bàbá kò rán níṣẹ́ then ṣé mo wrong. No sir, wèrè náà ni gbogbo ẹ̀. No, because nǹkan tó bá fi hàn mí nǹkan tí mo rí ìyẹn ló fi dùn mí pé this is opinion káwọn rádaràda blogger yìí dànù kí ló ń bà yín lẹ́rù ṣé ẹni tẹ interview ó ní ẹni tó rán níṣẹ́ là ń bẹ̀rù kí ló kàn yín bẹ̀ ẹni tó interview níbo ló ń gbé bẹ̀ ó ti tán tiẹ̀ ti kúrò ń bẹ̀ wọ́n fẹ́ lù ẹ́ lórí yẹn ni ok owó tó wá gbà ń di ẹ̀ tó fi ń bọ́ ìyàwó ẹ̀ nǹkan tó lópinion ẹnìkan wọ́n mi pé opinion nìkan ló fún ẹ lówó àwọn ọ̀rọ̀ yà is the word the Lord put in me mo ti ń sọ̀kalẹ̀ bọ̀ nígbà tó ló wá ní sọ fún gbogbo èèyàn pé wèrè ni wọ́n torí wọ́n pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ò gbọ́n Ọlọ́run gbọ́n náà Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ ẹ wo àwọn méjì tó gbọ́n nú Bíbélì Jésù gbọ́n Isaac gbọ́n bọ̀gbọ́n wọn ṣe tayé yìí. When you look at Genesis 17, Genesis 18, and then he said, by this time next year, you are going to have a son. Then àwọn áńgẹ́lì mẹ́ta tó ń lọ, wọ́n pa ẹyọ kan rẹ̀, wọ́n fi sínú Sarah, òun ló di Isaac. Then nígbà tó tún wáyá, tí wọ́n ní kí wọ́n lọ fi rúbọ, ẹ̀rọ kan tó bèrè, Genesis 22 from verse 10. Ó ní dáàdì, a ti lọ ń rúbọ. Eléyìí tá fẹ́ lọ lé ní àgbò tá fẹ́ padà. Ìyẹn lè fi jẹ́ wèrè bẹ́ẹ̀ ṣe dúró tì mí. Reason why nǹkan tó yẹ kẹ́ bí bàbá yín ẹ̀kọ́ ẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ wá wáṣẹ́ ta là lè yá yín tó wà lẹ́kọ̀ọ́ tó fẹ́ wáṣẹ́ fún yín. Ta là jí bí kẹ́ bàbá yín tó fẹ́ wáṣẹ́ fún yín lẹ́kọ̀ọ́ ẹ̀ dẹ̀ pé ra yín terrorist. Ẹ ti ṣe survey ẹ̀kọ́ bá rọ̀sáyà ẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ accountant ẹ̀kọ́ bá rọ̀sáyà ẹ̀ gbé fóònù méjì ẹ̀ ń blogger ẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ fẹ́ wá fọ̀rọ̀ jẹun ẹ fẹ́ fi lùgbò ẹ fi lùgbò mi ẹ̀kọ́ wèrè tó ń bá pe wèrè jẹ́ ká dáhùn ẹ bèrè lọ́wọ́ bàbá yín kí ló dé tí lẹ́yìn òfin tàn tẹlifíṣàn ẹ bèrè lọ́wọ́ bàbá yín kí ló dé tí òfin mọ́tò gbé yín lọ skul ṣé wọn ò tá fún ni àbí ọwọ́ ẹ̀ ò tókè ẹ tẹ̀ wá dé kò ń sẹ́ni kọ́ lóun wá lọ ra mọ́tò fún yín it's not done you are accusing alleging him of what he did not know. Ẹ̀yin prophet lè gbé mọ́tò fún yàn lọ́fẹ̀ẹ́. No, ẹni tó bá gbé mọ́tò fọlọ́dọ̀ òun ló máa fi ṣe pósí ẹ̀. You don't dash things. Teach nígbà tí Jésù bá àwọn tó wà in need. That's Luke 5:1-10. Ó ní ẹ jẹ́ kí n fi yé yín. Tí ẹ bá lẹ̀ ń bínú lọ lé ebi apá yín o. Ẹ dá ọkàn yín padà sójú mi. Kí ló ti Jésù ní kò rárá ìsìn wọn àbí kò lè jẹ́ fún wọn. Ìkan tó kó bá wa dọ̀la nìyẹn ìkan ọ̀fẹ́. Ewu tó wà nù kan ọ̀fẹ́. Ẹnìkan ló gbé mọ́tò tàmí lọ rẹ̀ kí ó ṣe sọ́sá ògé lápá ògé lẹ́sẹ̀ òfọ́ lójú báwo lẹ́nìyẹn ṣe rí robbing Peter to pay Paul and when you look at 2 Corinthians 12:6 ó ní akọ́ láti fọwọ́ ṣiṣẹ́ ó ní tí àwọn chọ́ọ̀chì bá fún nǹkan mí ìtàwá lọ́rẹ̀ ó ní a máa ń dá padà fáwọn àjọ kéékèèké go and find out it's in the Bible 2 Corinthians 12 from verse 10. Ó ní gbogbo nǹkan wọ̀nyẹn tó fi tà wá lọ́rẹ
àti kọ́ láti ṣe kíni láti fọwọ́ ṣiṣẹ́. How can somebody dash you a car? How can somebody dash you a wife? How can somebody dash you a house? Ó ní ègbé ní fún ẹni tí ò lè tún orí ilé rẹ̀ ṣe. Then 1 Timothy 5:1-8. Only if you cannot feed your family, you are an infidel. Worse than aláìgbàgbọ́, the worst ones. Daddy, ẹjọ lórí ọ̀rọ̀ MKO yẹn sá. Yes sir. A gbọ́ information kan pé nǹkan worse fún àwọn ọmọ ẹ̀ débi wípé àwọn kan wà nínú wọn tán lè rówó ra. Ó láti worse MKO ò lè ní. MKO yóò Psalm 11:3. Ó ní tí ìpìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí ló lódodo fẹ́ ṣe. Ẹni tó fún MKO ní sàfídíkèétì tó fi ṣe secretarial accountant ọmọ Ìdànrè Ọláṣẹ́ ní Ìkẹjà ló ń gbé. Nígbà tó fún Abiola ní license ó lọ́mọ ìyá ara ẹ̀ ò balẹ̀ o, ara ẹ̀ ò balẹ̀. Jọ association wa yìí àṣègbè wá sí Nàìjíríà ni o, má shit àwọn client yẹ o, má shit àwọn client yẹ, ṣó ti yẹ, má shit àwọn client yẹ o. Then at the end of the day kò pọ́dún mẹ́wàá àwọn yẹn ti pé bàbá Ọláṣẹ́ ní pé one of our principal somebody ó ti jí ṣẹ́ẹ̀kì wa o, and who is it? Abiola. Orí nǹkan tó da tó wá jáde láti Abẹ́òkúta ni. Ẹjọ́ oníṣẹ́ òun rere kan lè jáde láti Jerusalem, wọn bínú wọn jalè wọn lu jìbìtì wọn kó sí nǹkan tó jẹ wọn lójú, bọ̀ tó bá dán wò l'Ondo state èpè burúkú pọ̀ l'Ondo, èpè dídára Ògúnládé tó ń bọ̀ lọ́dọọdún yẹn, tó bá ṣe nǹkan ìtùfù mọ́tò á pa ẹ́, tó bá ṣe nǹkan ìtùfù tó bú omi ìlú mi mu, tó ṣe sábẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀, tíyàwó ẹ̀gbọ́n mi bá jìdí lórí ṣíà bẹ́ẹ̀ yà ṣe lajú tó yìí, mi ò gbọ́dọ̀ jòkó sórí ibẹ̀ o, màá dáràn. Ìyàwó yẹn pàpà tó bá máa bímọ kò ní bí o, ó dìgbà tó bá sọ nǹkan tó ṣe. Ó lágbára o, ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu wòlíì Mko Tibetan yìí. Ẹ̀yin èèyàn mi, ojú wo lẹ́yìn fi wò, ìyàwó ló kọ sí yín? Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn ọmọ olóògbé Mko Abiola, kí lẹ̀yin rí sí? Ẹ máa sọ opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV lórí Facebook, link tí wà ní comment section video, ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ máa like and share ètò kó máa lọ káàkiri lórí ayélujára. Ká tún pàdé láyọ̀ àtàláfíà, ó dàbọ̀.